Yorùbá ní ìran mi ò kì í ṣe ìran Lárúbáwá ṣùgbọ́n mùsùlùmí ni mí. Àwọn ìran Lárúbáwá mọ́ra wọn, àwa ìran Yorùbá a mọ́ra wa, àwọn ìran Ìgbò wọ́n mọ́ra wọn, àwọn ìran Haúsá wọ́n mọ́ra wọn, àwọn ìran Fúlàní wọ́n mọ́ra wọn. Kí ni rísìn tí màá fi sọ ìran mi nù? Torí pé mo sọ̀rọ̀ kan níje lò, àwọn kan ti bọ́ sórí social media, wọ́n ti ń sọ kátikàti. Ẹni tó bá fẹ́ dìbọ́ǹkì ọ̀rọ̀ tí mo sọ, ululẹ̀ àlìbábì nìkan ló lè gbọ́n tí mo sọ yé. Wà má yáza kárù ìlà ululẹ̀ àlìbábì. Ululẹ̀ àlìbábì nìkan ló lè gbọ́n tí mo sọ yé. Ẹni tó lọ́n bá fún ní làákàyè tó lè ronú jinlẹ̀. Yàtọ̀ sí ẹni tí ẹ̀sìn ti bò lórí, tó ti bò lọ́pọlọ, tó ti bò lójú. Yàtọ̀ sí ẹni tó jẹ́ pé selective hearing nìkan ló ní. Àwọn kan bẹ tó jẹ́ pé selective hearing làwọn náà ní, wọn à ṣetán láti gbọ́rọ̀ míì yàtọ̀ sí tí wọ́n fẹ́ ti wọn yẹn. That is what they call selective listener. Àwọn selective listener nìyẹn. Ó ní ntọ́ fẹ́ gbọ́ yẹn tó bá ti sọ kò ní gbọ́ gbogbo tó ń sọ mọ́. Ṣùgbọ́n ẹni tó jẹ́ pé kì í ṣe selective listener, tọ́mọ tó ń ṣe tàbí tó fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀ tàbí tó fẹ́ gbọ́ ọ̀rọ̀ míì lórí lẹ́nu ẹlòmíì tó náà fẹ́ ronú lórí ẹ̀, ó ní láti criticize. Àrídé wípé àwọn kan tún fi ọ̀rọ̀ yẹn ṣe útúbà, tí wọ́n lọ ń fi mí ṣe útúbà lọ́jọ́ Friday. Bí àbá kan ọ̀sọ̀ kan má para rẹ̀. Ọmọ Yorùbá ni mí, ìran Yorùbá ni mo ti jáde. Mi ò kì í ṣe ìran Lárúbáwá. Lárúbáwá náà ìṣe ìran Yorùbá. Torí pé Lárúbáwá ò ní sọ fún ọ pé ìran Yorùbá lòun. That is fact. Lárúbáwá kan ò ní sọ fún ọ pé ìran Yorùbá lòun. Yóò máa sọ fún ọ pé I'm an Arab. Lárúbáwá ò ní ntó ṣe Lárúbáwá tí ò fi lè claim pé ìran Yorùbá lòun. Iná ló ṣe mí náà, èmi náà ò lè claim pé ìran Lárúbáwá ni mí. Ṣùgbọ́n mùsùlùmí ni mí. Bí Lárúbáwá ṣe jẹ́ mùsùlùmí, torí pé Lárúbáwá kọ́ ló ní Islam, Ọlọ́run ló ní Islam, olólẹ́sìn. Ní tí mo sọ nìyẹn, fáàtì tí mo fẹ́ fàyọ nìyẹn. Ọlọ́run ló ní ẹ̀sìn, kì í ṣe ìran Lárúbáwá. Ọlọ́run ọkàn rán òjíṣẹ́ láàrin àwọn Lárúbáwá ni. Kò sí reason fún wa láti jẹ́ orúkọ Lárúbáwá. That is fact. If at all, tabala fẹ́ promote Islam, kì í ṣe orúkọ Lárúbáwá yẹn ló yẹ kó jẹ́ priority, ló yẹ kó ṣáájú orúkọ wa, ó ló yẹ kó kàn. Orúkọ tó jẹ́ orúkọ Yorùbá, ó ló yẹ kó ṣáájú. Nígbà tí àwọn tá a jọ jẹ́ Yorùbá, tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe, táwọn jẹ́ pé ẹ̀sìn traditionalist ni wọ́n, àwọn tó jẹ́ traditionalist, tàbí pé a ti ń jẹ́ orúkọ, a ti gbé orúkọ Lárúbáwá wọlé, a ti ń jẹ́ Abdulhamid, Akeem, a ti ń jẹ́ bẹ́ẹ̀. Táwọn Christian náà dé, táwọn náà sọ pé àwọn fẹ́ ṣe dáadáa nílẹ̀ yìí ní Áfíríkà, àwọn mú nǹkan gidi wá fún Áfíríkà, táwọn náà ní káwọn èèyàn máa change orúkọ, ká máa jẹ́ John, Joseph. So àwọn tí wọ́n jẹ́ bàbá wa náà látijọ́, àwọn náà wá òpè ẹ̀yin lẹ́gbọ́n, ẹ̀yin ọmọ wa náà, táwọn náà bá ti ń bímọ, ẹjọ́ ọmọ jẹ́ Ifágbèmí, Ṣàngódé yìí, Ọ̀ṣánbùnmi, báwọn náà ṣe ń sọ bọ́ ṣe ń sọ orúkọ. Mo wá ń sọ pé in tí mo ń sọ tó jẹ́ ń sọ pé àwọn tí wọ́n mú ẹ̀sìn wá, both Christian and Islamic, in tó jẹ́ ń sọ pé wọ́n fi kó wa lẹ́rú ojú pé gbogbo ààyè, gbogbo ìlú tí àwọn kan bá ti mú oríire kan lọ síbẹ̀, tó bá ti ń jẹ́ pé oríire yẹn wọ́n ń gbà kan, wọ́n gba gbogbo ohun tí wọ́n ní lọ́wọ́ wọn, wọ́n wá gbé tí wọ́n lé wọn lọ́wọ́. It's a slavery method ni. Slavery method ni. Google fún, search fún, ṣèwádìí lórí ẹ̀. Slavery method ni. Gbogbo ìlú tí nísìn Nàìjíríà nísìn a fẹ́ gbé nǹkan kan lọ sílùú kan. Ká sọ pé for instance, ká sọ pé a fẹ́ gbé
bá ṣe fẹ́ fún àwọn Benin Republic bá ṣe fẹ́ fún wọn níná níjò ní tàbí ká sọ pé bá ṣe fẹ́ fún àwọn Ghana níná níjò ní àwa sọ fún wọn ní Ghana pé ẹ̀yin Ghanaian o iná tá a fẹ́ fún yìí o ká tó lè fún yín ẹ gbọ́dọ̀ máa jẹ́ orúkọ tá ń jẹ́ ní Nàìjíríà orúkọ títí ẹ gbọ́dọ̀ jẹ́ mọ́ orúkọ tá ń jẹ́ ní Nàìjíríà yẹn ẹ gbọ́dọ̀ máa jẹ́ bá a ṣe ń wọṣọ ní Nàìjíríà ẹ gbọ́dọ̀ máa wọ̀ bá a ṣe ń mọmi ní Nàìjíríà ẹ gbọ́dọ̀ máa ṣe. It's a way of colonization. Tí wọ́n bá ti gbogbo ààyè tí wọ́n bá ti ń change orúkọ àwọn tí wọ́n ní ààyè òní sí orúkọ àwọn tí wọ́n wá bá wọn bẹ̀ slavery method ni wọ́n ń pè é slavery method ìmọ̀nilẹ́rú ni wọ́n ń pè é because àwọn tí wọ́n kó Áfíríkà lẹ́rú wọ́n á lo ọ̀nà méjì láti kó wa lẹ́rú bí ojú pé wọ́n ṣe tán láti change èdè wa wọ́n wá láti wá change èdè wa wọ́n wá láti wá change ìwọṣọ wa wọ́n wá láti wá change èdè wa wọ́n wá láti wá change orúkọ wa wọ́n wá láti wá change orúkọ wa kò sí tó ṣe orúkọ wa náà ntí ọ̀dà tí òṣèlá Muhammad bá láàrin àwọn ará ilẹ̀ Mẹ́kà àti àwọn ará Madina ló change àwọn tó dáa tí wọ́n ń ṣe ànábì ọ̀fọwọ́ kan kò change ẹ̀ why changing our names ànábì ọ̀fọwọ́ kan if at all you wanted to promote gbogbo ọ̀nà la fi ń promote èmi tí mo ń sọ ẹ máa yí ọ̀nà tí mo fi ń promote Islam ni àkọ́kọ́ náà mo jẹ́ àáfà àti nǹkan ọmọ ń kéwú tó jẹ́ pé priority rẹ̀ kọ̀ọ̀kan ọmọ ń kéwú ni kódà ilé kéwú mo wà presently àmà kéwúrì mi sábà tó títí ranù ń bẹ ni mi ò ráyè ranù gbogbo tí mo ń ṣe láyé kéwú kíkọ́ mọ kò lè kó nínú ọ̀rọ̀ mi ṣùgbọ́n àwọn fact kan bẹ tó yẹ pé a ní láti jọ jókòó káwò critically àwọn kankan ti ṣẹlẹ̀ tó yẹ pé ó ti ṣẹlẹ̀ ó ti lọ ó ti ṣẹlẹ̀ lórí títí wa ó ti ṣẹlẹ̀ lórí àwọn tó ṣáájú wa ṣùgbọ́n àwọn tó ń bọ̀ kò yẹ kó ṣẹlẹ̀ lórí wọn mọ́ àwọn tó ń bọ̀ kò yẹ kó ṣẹlẹ̀ lórí wọn mọ́ ó ní kíni àwọn tó jẹ́ táwa náà lè fi máa promote bí Lárúbáwá ṣe jẹ́ pé gbogbo àìtàn bá dé wọn gbé ẹ̀sìn wọn gbé àṣà aláṣà kankan ka orí ju àṣà titi wọn lọ nǹkan dá nínú àṣà tó jẹ́ titi Yorùbá ó nìkan la lè yọ kúrò láàní ṣe àṣà tí ọ̀dà tó lè tako tó lè ba Islam jẹ́ mọ́ wa lọ́wọ́ láàní ṣe ṣùgbọ́n tí ó ba Islam jẹ́ sórúkọ wa ba Islam jẹ́ ni mò ń jẹ́ Àmàfẹ́ Ọládọ́gba ẹlòmíín jẹ́ Àlàní ẹlòmíín jẹ́ Àṣàkẹ́ ẹlòmíín jẹ́ Àmàkẹ́ ẹlòmíín jẹ́ Àkànkẹ́ láwọn tán jóbìnrin àwọn orúkọ yìí kí ni tó fi tako Islam ó lọ ẹ̀kọ́ ṣáájú orúkọ tó jẹ́ orúkọ mùsùlùmí ó lọ yẹ kó wà lẹ́yìn kọkàn ìfà lọ tó bá jẹ́ pé lóòótọ́ afẹ́ lò pé kán lè mọ̀ pé mùsùlùmí ni wá tí n bá bí mo ṣe ń jẹ́ Ọ̀jẹ̀níyì Akeem ni mò ń jẹ́ bẹ́ẹ̀ family name wa is Ọ̀jẹ̀níyì mo ṣe ń jẹ́ Ọ̀jẹ̀níyì Akeem nẹ́sìn Ọ̀jẹ̀níyì Àmàfẹ́ lọ́yọ̀ ṣáájú ó yẹ pé Ọ̀jẹ̀níyì Àmàfẹ́ irú ọ̀jẹ̀ yẹn nẹ́sìn yìí wọ́n á ti mọ̀ pé inú ilé wọn o eléegun náà ń ṣe mẹ́tẹ̀lẹ́ o ṣùgbọ́n nẹ́sìn Ọlọ́run ti yí eléyìí Ọlọ́run ti sọ eléyìí di mùsùlùmí that is our family names Ọ̀jẹ̀níyì Akeem wa tẹ̀lé kì í sá Akeem lọ́yẹ kọ́ tẹ̀lé ní tí mo sọ fáàtì tí mo fẹ́ káwọn èèyàn kan rí ń bẹ̀ nìyẹn mo dẹ̀ fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ìdí tí tí orúkọ mùsùlùmí ṣáájú tó fi ń create enmity fún wa nílẹ̀ Yorùbá weapon ló jẹ́ láàrin àwa ìran ọmọ káàró òjìrì ọmọ Yorùbá weapon tá a fi ń jara wa lógun Islamic name òun ló yẹ kó sì kẹta tó yẹ kó wá number 3 Ọ̀jẹ̀níyì Àmàfẹ́ Ọládọ́gba Akeem bó sì yẹ kó jẹ́ nìyẹn for me lọ́dọ̀ ti tèmi o lọ́dọ̀ ti tèmi Ọ̀jẹ̀níyì Àmàfẹ́ Ọládọ́gba Akeem Oyèwálé Àlàní Karim
bó ṣe yẹ kó jẹ́ nìyẹn. Adébọ̀wálé Àkànmọ́ Rohim, orúkọ Islamic names òun ló yẹ kí ó kẹ́yìn. Orúkọ tó jẹ́ tiwantiwa yẹn ló yẹ kó ṣáájú. In a way of promoting our heritage and culture. In a way of promoting our heritage and culture. Ìyẹn ò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn, pẹ̀lú kò yọ wá kúrò nínú Islam. Nǹkan ẹyọ kan ló sọ wá di Mùsùlùmí, òun náà ni kalimatu shahada. Kalimatu shahada ló sọ gbogbo ẹni tó bá di Mùsùlùmí lénìí, tí ó bá ti nígbàgbọ́ nínú kalimatu shahada, kò kìí ṣe Mùsùlùmí. Wà á kó tó lè di Mùsùlùmí, kó tó lè máa bá wa ṣe nǹkan kan nínú ẹ̀sìn, wà á kọ́kọ́ máa nígbàgbọ́ nínú kalimatu shahada, wà á dẹ̀ pé. Lẹ́yìn rẹ̀, ló pẹ́sì Islam márààrún ló tó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa ló ń kálukú tó ni yóò lẹ́yìn Mùsùlùmí yóò tó máa ṣiṣẹ́ tọ pẹ́sì Islam márààrún. Kalimatu shahada yẹn, orúkọ tí wọ́n tá a fẹ́ jẹ́ yẹn, orúkọ tá a gbé sórí yẹn kọ́ ni ó máa lọ, orúkọ ni ó máa wà lìjánà. Kéèyàn máa jábìlì Akeem nìkan wà lìjánà, kọ́ máa jábìlì Ibrahim nìkan wà lìjánà, kọ́ máa jábìlì Láì nìkan wà lìjánà. Kéèyàn sì máa jẹ́ àmọ̀fẹ́ kò ní kọ́ máa wọ yọ àlìjánà, kò ní kọ́ wọná. Kí n máa jẹ́ Ọládọ́gba mi kò ní kí n wọná. Kéèyàn máa jẹ́ Àlàmú kò ní kọ́ wọná. Kéèyàn máa jẹ́ Àkànkẹ́ kò ní kọ́ wọná. Kéèyàn máa jẹ́ Àṣàkẹ́, wọ́n ti gé létí lọ, kò ní kọ́ wọná. Kò ní kọ́ wọná. Torí pé má àsọ bẹ́kà mí ní asánà tí lọ́lọ́wọ́ bá sọ ní Al-Qur'an ká lọ wo Suratu Nisa'i. Suratu Nisa'i bẹ́ẹ̀ verse 78 or 87. Má àsọ bẹ́kà mí ní asánà tí ń fàmínà láàyè lọ́lọ́wọ́ bá sọ bẹ́ẹ̀. Ọlọ́run ní ntọ́ba ti báyìí ní dáadáa fàmínà láàyè látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Wà má àsọ bẹ́kà mi ń ṣe yí àti ń fàmí náà fùsíkà ìntọ́ba báyìí láburú ọwọ́ ara yín lẹ́fi fà á. Ọwọ́ ara yín lẹ́fi fà á. Wà má àsọ bákà mi ń ṣe yí àti ń fàmí kíni fàmí náà fùsíkà. Má àsọ bákà mi ní asànà tí ń fàmí náà láàyè. Gbogbo ń tọ́ba ṣe tọ́ba ṣẹlẹ̀ sí ní dáadáa àtọ̀dọ̀ Ọlọ́run nìyẹn ti wá. Ṣùgbọ́n o wà má àsọ bákà mi ń ṣe yí àti ń fàmí náà fùsíkà ìntọ́ba aburú tó bá ṣẹlẹ̀ sí ẹ ti mọ̀ pé ẹ̀yin lẹ kírètì ẹ̀ fúnra yín. Kí ló dé tá a mọ̀ kírètì wàhálà fúnra wa nígbà tó a ti fi orúkọ yẹn kírètì wàhálà fúnra wa. Bí àwọn kírísítẹ́nì ṣe ń sọ orúkọ àwọn tó ń sọ orúkọ kírísítẹ́nì táwọn fẹ́ jẹ́ orúkọ Yorùbá mọ́ tó yẹ pé bíi John, Joseph, Patrick, Sunday, Philip, Samuel, Mike, Janet, ọmọ Yorùbá bí wọ́n ṣe ń jẹ yẹn táwa náà ń jẹ́ Abdullahi, Abdulrahman, àti create enmity fúnra wa nílẹ̀ Yorùbá. Màá sọ reason that we create enmity fúnra wa o. Màá wá sọ story kan, story yẹn tí mo fẹ́ sọ yìí ni màá fi ni mo fẹ́ ẹni ọba ní kí làákàyè kó máa fi làákàyè bá story yẹn lọ. Ẹ̀ẹ́dì pa àti create problem fúnra wa. Torí pé orúkọ yẹn àríra wa nírìírí pé ìran kan náà ni wá mọ́. Tí John bá pàdé Abdullahi kò ní rí Abdullahi ò ní rí John nírìí pé àwọn ti ẹ̀jọ́ kanra níbi kankan. John ò ní rí Abdullahi nírìí pé ọmọ Yorùbá jọ ọ̀nà méjèèjì o. John bóyá Àlàmú ní ń jẹ́, Abdullahi bóyá Àkànmú ní ń jẹ́. Àlàmú, Àkànmú, John ń jẹ́ Àlàmú, Abdullahi jẹ́ Àkànmú. Ọmọ Yorùbá jọ làwọn méjèèjì o. Ṣùgbọ́n torí orúkọ Abdullahi ti rí John, ó ti rí pé John ṣe Christian. John náà ti rí Abdullahi pé Abdullahi ṣe Muslim. Ó dẹ̀ ṣẹlẹ̀ sí bàbá wa kan tó jẹ́ pé torí pé wọ́n jẹ́ orúkọ Mùsùlùmí ni ó jẹ́ ká fún wọn níṣẹ́. Ìgbà tí wọ́n tó change orúkọ wọn kúrò ní Mùsùlùmí náà tó fọ́n ṣẹ́. Torí pé ẹni tó fẹ́ fún wọn níṣẹ́ tó jẹ́ ọ̀gá iléeṣẹ́ Christian ni, ọmọ Yorùbá ni o. Yorùbá ni ẹni tó nílé tó wà ní tó jẹ́ director tó wà níbi iṣẹ́ ètò iṣẹ́ tó yẹ kó fún ọ níṣẹ́ yẹn o.
wọ́n wá lọ gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí wọ́n fẹ́ gbaṣẹ́ wọ́n apply orúkọ tó wọ́n ń jẹ́ tó jẹ́ orúkọ wọn àkọ́kọ́ ó jẹ́ muslim name ẹni tó fẹ́ fún jẹ́ christian ẹni ẹ bá tó wọn pé ọgbọ́dọ̀ ṣe kẹ́ni ọgbọ́dọ̀ lọ change orúkọ yìí tó bá fẹ́ gbaṣẹ́ ń bì tó bá ti change orúkọ yìí ò ní gbaṣẹ́ ọmọ yorùbá sọmọ yorùbá nìyẹn ẹ wo eléyìí ti ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àyìnmọ́ yé èèyàn tó jẹ́ pé ọmọ mùsùlùmí tó fẹ́ gbaṣẹ́ lọ́dọ̀ christian yẹn ò rí ní rí pé ọmọ ìyá mi náà ni yorùbá ni ó prefer kó fún ọmọ yíbò tí kìí ṣe yorùbá kó fún oníṣẹ́ yẹn ní dèdè pé yẹn ti ń jẹ́ orúkọ tó jẹ́ orúkọ christian tó jẹ́ pé christian lélẹ́yìí ẹni christian ìbá jẹ́ ẹ̀yà mi wọ́n prefer kan fún oníṣẹ́ yẹn dànkan fún yorùbá tó jẹ́ ọmọ ìyá tó jẹ́ ẹ̀jẹ̀ wọn tó jẹ́ ìran wọn just because of religion religion differences ó ti create lọ́jọ́ sọ pé àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa tá mú ẹ̀sìn wọ Áfíríkà kì í ṣe àwọn àfáà wa tí wọ́n kọ́ wa ní kéwu ara o kì í ṣe àwọn àfáà wa tí wọ́n kọ́ torí pé tó ń sọ yìí ó affect àwọn àfáà tó kọ́ wa ní kéwu náà àwọn tí wọ́n mú ẹ̀sìn wọ Áfíríkà ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní intention pé wọ́n mú ẹ̀sìn wá sánsan intention pé wọ́n wá kó alẹ́rú ni wọ́n ní fact tí mo fẹ́ ká yọ ọ́nbẹ̀ nìyẹn intention pé wọ́n wá kó wa lẹ́rú tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni why changing our names our good names why changing our good names kí ló dé ṣe orúkọ tá à ń jẹ́ yẹn ọ̀dà tó fi ní ká tó máa jẹ́ orúkọ mi tó bá jẹ́ pé láti promote ẹ̀sìn ni àwọn ọ̀nà tá lè fi promote ẹ̀sìn ọ̀pọ̀ down ká change orúkọ fún wa ká ní ká máa change orúkọ àwọn ọ̀nà tá lè fi promote ẹ̀sìn pọ̀ down ká sọ ká máa change orúkọ gbogbo tá bá ti gbé fún ìran tá bá ti sọ pé ká change orúkọ slavery ni it's a slavery method ni kí n fẹ́ gbàyàn sí sẹ́nẹ̀sì kí wọ́n sọ wọn pé ẹni irú ọmọ eléyìí ní ìsìn yìí Muhammadu Jamiu ọkọ fẹ́ gbaṣẹ́ lọ́dọ̀ mi wọ́n sọ pé iṣẹ́ tó fẹ́ gbà lọ́dọ̀ mi yìí o aṣọ tí mo kó fún yẹn lọ gbọ́dọ̀ máa wọ̀ ọ gbọ́dọ̀ wọ̀ sọ mí mọ́ lẹ́yìn aṣọ tí mo kó fún ọ yìí oúnjẹ tí mo bá dẹ̀ fún ẹ jẹ lọ gbọ́dọ̀ máa jẹ oúnjẹ tí mo tèmi gangan bá ń jẹ ọ gbọ́dọ̀ jẹ ń jẹ mí nù lè sẹ́yìn ju oúnjẹ tèmi gangan máa ń jẹ lọ irú aṣọ tí mo sì máa wọ̀ lọ gbọ́dọ̀ máa wọ̀ ọ gbọ́dọ̀ wọ aṣọ míì yàtọ̀ sí irú aṣọ tí mo máa wọ̀ lẹ́yìn rẹ̀ èdè tí mo wá ń sọ yìí lọ gbọ́dọ̀ máa sọ tó o bá mọ ọkọ o ọ gbọ́dọ̀ lọ ọkọ ẹni tí mo fẹ́ gbà síṣẹ́ nìyẹn o mo fẹ́ gbà yàn síṣẹ́ mo wá ń sọ fún un bá ń pé irú aṣọ tí mo máa wọ̀ lọ gbọ́dọ̀ máa wọ̀ o irú oúnjẹ tí mo máa jẹ lọ gbọ́dọ̀ máa jẹ èdè tí mò ń sọ yìí lọ gbọ́dọ̀ máa sọ bí o ọ gbọ́dọ̀ sọ èdè kẹ́kẹ́ ìfẹ́ gbọ́ èdè kẹ́kẹ́ lẹ́yìn èdè tí mò ń sọ yìí kí nìyẹn that is slavery method ẹ dákun aṣọ tí ẹni yẹn ń wọ̀ ẹni tí mo fẹ́ gbà yìí sẹ́ aṣọ tí ń wọ̀ kí ló dé kí ló ṣe aṣọ yẹn sásọ yẹn o Ọlọ́run ló sọ pé òun ò fẹ́ràn aṣọ yẹn ni èdè tí ń sọ yẹn sọ́lọ́run ló sọ pé òun ò fẹ́ ni sọ́lọ́run ló sọ pé òun ò fẹ́ ni orúkọ tá à ń jẹ́ yẹn àwọn orúkọ tá à ń jẹ́ sọ́lọ́run ló sọ pé òun ò fẹ́ ni ní tí mo sọ yìí àwọn alásìgbọ́ nìkan náà ni ọ̀nà ilé understand mi àwọn alásìgbọ́ àwọn ọmọ kéékèèké gan understand tí mo ń sọ nǹkan ẹyọ kan tọ́lọ́run bá fẹ́ lọ́dọ̀ wa òun náà ni bá a ṣe jẹ́ mùsùlùmí ìjẹ́ mùsùlùmí wa orúkọ wa kọ́ lọ́lọ́ Ọlọ́run nídìí orúkọ rẹ̀ àbí Akeem tó ń jẹ́ Ọlọ́run nídìí ẹ̀ Abraham tó ń jẹ́ Ọlọ́run nídìí ẹ̀ Abraham tó ń jẹ́ Ọlọ́run nídìí ẹ̀ ìtọ́lọ́ ní ìlọ́dọ̀ rẹ sọ́ọ̀mà tọ́lọ́ ní ìlọ́dọ̀ rẹ iṣẹ́ rẹ àti ìsinlọ́run rẹ ní sọ́ọ̀tù bá kọ́ra Ọlọ́run dídí sọ́ọ́ bẹ̀ pé walladina amanu wa amilu solihati ulaika ashabul jannati hum fiha khaliduna àwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ wa amilu solihati tọ́jà jẹ́ pé wọ́n á ṣe nǹkan mí ìjúṣẹ́ rẹ lọ ulaika àwọn yẹn la lè pè ní ashabul jannati a lè pè ní
àwọn ìjọ tí wọ́n ṣe kíni tán jẹ́ àwọn ìjọ àlìjẹ́nnà àwọn fi ara ìjọ tán dẹ̀ pẹ̀ ń bẹ̀ tán pẹ̀ ní àlìjẹ́nnà yẹn tán máa pẹ̀ ní àlìjẹ́nnà yẹn orúkọ sí wá di kò sí tá a lè fi secure heritage wa first thing tá a lè kọ́kọ́ fi secure heritage wa ní orúkọ èèyàn mélòó ní jẹ́ àlàmú mọ́ ẹlòmíì ọmọ oríkì rẹ̀ oríkì tí wọ́n sọ ẹlòmíì ọmọ ẹlòmíì ọmọ oríkì tí wọ́n fún oríkì tẹ́lòmíì ń jẹ́ lẹ́yìn sọ́ọ̀nì ìmọ̀ ẹ̀ tí ń jẹ́ àti orúkọ tí wọ́n sọ bóyá Abdullahi ní jẹ́ bóyá Adédìran Abdullahi kò tó mọ orúkọ méjì tó ń jẹ́ lẹ́yìn rẹ̀ mọ́ ó ń jẹ́ Abdullahi is an Arabic names àwọn Lárúbáwá ni wọ́n deserve kí wọ́n kan jẹ́ jù wá lọ àwa náà lè jẹ́ Abdullahi ṣùgbọ́n kò ní í jẹ́ orúkọ àkọ́kọ́ ká gbé sẹ́yìn pátápátá ni kíni tó ń jẹ́ orúkọ àbísọ rẹ̀ Àkàndé Abdulsalam àbí bó ṣe ń jẹ yẹn ó wá jẹ́ Abdulsalam Àkàndé ó wá ṣẹ̀ṣẹ̀ gbé Abdulsalam sẹ́yìn Abdelil ṣe Abdelil ló jẹ́ Abdelil yes Abdelil Àkàndé Abdulsalam gbogbo bí ọba jẹ́ bá kọ́kọ́ béèrè pé kí lórúkọ rẹ̀ tán béèrè sọ ní ìmú ẹ nítorí gbọ́dọ̀ kọ́kọ́ sọ fún ni pé Àkàndé ni orúkọ mi ni Àkàndé o ní ìdí ká ẹ̀tẹ̀ bí ọ léèrè pé ṣé Yorùbá ni ọ àbí Haúsá o ní ìdí ká ẹ̀tẹ̀ bí ọ léèrè pé ṣé Lárúbáwá ni ọ ni àbí Yorùbá orúkọ rẹ̀ tó kọ́kọ́ dáhùn ni wọ́n ti mọ̀ pé ọmọ Yorùbá lélẹ́yìí orúkọ wọn yìí o ní ìdí kan ẹsẹ̀ mọ́ you owe nobody explanation pẹ̀lú orúkọ tó ń jẹ́ pẹ̀lú ìran tó ti wá orúkọ tó dáhùn ni wọ́n ti mọ̀ pé ọmọ Yorùbá àtàtà lélẹ́yìí they are what is your name tàbí kí Lárúbáwá gan bí ọ lè rè kí wọn pé maismok wọ́n kàn pé Àná Àkàndé Lárúbáwá sọ fún wọn pé Àkàndé ó lè máa bí wọn pé máàna Àkàndé kí ni túmọ̀ Àkàndé máàna Àkàndé wọ́n lọ́wọ́ àmọ́ sọ túmọ̀ Àkàndé fún wọn. Àmọ̀fẹ́ kọ́ni Lárúbáwá bí mi lè rìn ẹsẹ̀ pé maismok yasek maismok Àná Àmọ̀fẹ́ Ọ̀làdọ́gba tó bá bí wọn pé máàna Àmọ̀fẹ́ máa wọ́n pé Àmọ̀fẹ́ ẹni wọ́n yẹ pé tí gbogbo ayé bá ti mọ̀ ọ́n máa fẹ́ ni ẹ̀yin wọ́n yẹ pé tí gbogbo ayé bá ti mọ̀ ọ́n wàá kàn sáà máa fẹ́ ni inú rẹ̀ ọ̀sà máa dùn sí ni. That is how it's supposed be. That is how it's supposed to be. Ó sì yẹ kó rí nìyẹn. Your first identity, our first identity is our names, our indigenous name. Our indigenous name. Kan wá ń jáde sórí YouTube. Ṣẹ̀sìn tó mi. Gbogbo ẹ̀yin tẹ́ jáde tẹ́ ń ṣe YouTube yẹn. Ṣẹ̀sìn tó mi. Ìgbìyànjú tá a ti ń ṣe lójú ọ̀nà Ọlọ́run lẹ́yìn tẹ́ wà ní múbàrí. Kò wo èmi láti jẹ́ ìmáàmù ni. Láti jẹ́ ìmáàmù mọ́sáàsì ni. Mo ní mọ́sáàsì tí mo kọ́ fúnra mi. Àwọn ọmọ akẹ́wò mi náà kírun bẹ̀. Wọ́n á bọ́ sórí YouTube àwọn ṣe YouTube against pé àfa Akeem yẹn ọ̀rọ̀ tó sọ. Ọ̀rọ̀ wo ni mo sọ? Ẹ̀yin ní kẹ́ ló làákà ẹ̀yin kẹ́ dàjẹ́ sí tí mo sọ. Pé orúkọ wa kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn tá à ń ṣe. Kò affect ẹ̀sìn wa. A kàn tó ń fi orúkọ yẹn gbogbo àwọn nǹkan yẹn a kàn fi ń create enmity ni. Tí àwọn ọba máa jẹ́ Abdullahi Abdulrahman tá a máa sọ tí ó jẹ́ pé kì í sọ orúkọ yẹn là ń jẹ́ tí àwọn Christian náà máa jẹ́ tá a máa jẹ́ Joseph Mike Isaac John Etheli àbíkẹ́lẹ́ pé Noah David Johnson táwọn náà máa jẹ́ bẹ́ẹ̀
tá a bá pàdé ara wa a ní ríra wa gẹ́gẹ́ bí ọ̀tá because ò ní mọ̀ kò sí tó kàn ṣé ní Amẹ́ríkà ṣé kò sí mùsùlùmí bẹ́ẹ̀ ni mùsùlùmí àti kírísítẹ́nì ó pàdé wọn àdẹ̀ ní mọ irú ẹ̀sìn tó ní kálukú ń ṣe n ti ń jẹ́ ìsìn lọ́hùn láàrin ìwà àtọ́lọ́run rẹ lọ́wọ́ náà o lè máa forí sọlẹ̀ kọ́ máa sin lọ́wọ́ kọ́ lọ sọ pé kọ́ kí n ṣe ọwọ́ rẹ ọmọ dà kọ́ lọ́ ọmọ gbà kọ́ ọmọ jẹnire lọ́dọ̀ Ọlọ́run ṣé kásà ṣe hàn pé káyé ọmọ pàǹkìrùn ṣé ni lọ́lọ́run ọba ó fi mọ̀ pé ẹni yìí ẹni mi ni ara ìṣàṣe hàn pé mo fẹ́ gbé orúkọ mo fẹ́ kọ́ mọ̀ pé àṣẹ alikẹ́bí alimujamjam alimutomtom alimukapkap Muhammadu Jamiu kíní kan ọwọ́ afúnra rẹ ní àwọn alákọ̀ọ́bù tó lágbára o alimutomtom alimusutsut alimufanta alimucoke so ṣé ìyẹn gbogbo orúkọ yẹn ọ̀sán adé ní eré níwájú Ọlọ́run ilá lẹ́dínà àmẹ́nu wà á mẹ́lú sọ́ọ̀lì hàt tó o bá ti nígbàgbọ́ in tó kù tọ́lọ́run fẹ́ wò ní sẹ́rí kọ́ọ̀dẹ̀ àti ìbádà rẹ̀ gbogbo orúkọ tó bí àyẹn tó ń jẹ́ yẹn ọ̀kan lọ́run àti wà torúkọ rẹ̀ inú náà ní zùà ju àlọ́bàá rẹ̀ nù náà tó o bá ti tọ́lọ́run bá fẹ́ orúkọ kọ́ láàyè sẹ̀sìn ìpayọ̀ Ọlọ́run láàyè sẹ̀sìn that is what I'm trying to coin out orúkọ kọ́ láàyè sẹ̀sìn àìmọye ọmọ mùsùlùmí tí ń jalè àìmọye ọmọ kìrìsìtẹ́nì tí ń jalè tó gbé màtọ́ jẹ́ pé amúrọ̀bà ni tó ń ba tèèyàn jẹ́ ṣe àwọn Boko Haram kí náà pera wọn ṣé bí mùsùlùmí náà pera wọn kí ló tó ń jìnnìyàn yóò tán pààyàn bó ṣe yẹ pé ìsara wa ṣe bá ọ̀pọ̀lọpọ̀ Boko Haram orúkọ wo náà ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ Boko Haram orúkọ wo náà ń jẹ́ orúkọ Islam ni wọ́n ń jẹ́ náà o so kásọ ṣe Boko Haram wà lìjàn náà ṣé Boko Haram wà lìjàn náà ṣé bandit wà lìjàn náà torí ọ̀pọ̀lọpọ̀ majority gbogbo Boko Haram gbogbo àwọn tí wọ́n pe àwọn ní Boko Haram mùsùlùmí orúkọ mùsùlùmí ni wọ́n ń jẹ́ ṣé Boko Haram wà lìjàn náà ṣé bandit wà lìjàn náà tá a bá wá rẹ̀ tí ó jẹ́ orúkọ mùsùlùmí tí ó jẹ́ orúkọ tí ó jẹ́ Arabic name tí ó jẹ́ Arabic name tí ó jẹ́ Abdullahi Abrahman abukene kan tó ń jẹ́ Alamu tó ń sin lọ́n déédéé tí sì ń ṣiṣẹ́ rí wàá sọ fún mi pé irú ẹni ò ní wà lìjàn náà kúrò lórí ẹ̀ tí wàá sọ fún mi pé ẹni ò ní wà lìjàn náà yóò wọbẹ̀ yóò tún kó àwọn èèyàn wọbẹ̀ ọmọ àwọ àlìjánà yóò tún kódà Ọlọ́run tún kọ́lé fún àlìjánà ìdí mò ń try láti sọ tí àwọn èèyàn yìí tí wọ́n fẹ́ try láti gbọ́ lọ́jọ́ ń sọ pé ululẹ̀ alibab nìkan ló máa gbọ́ mi yé àwọn tí wọ́n ní làákàyè tí ọpọlọ wọn ò dojú dé àwọn tí wọ́n ṣe extremist because we have an extremist in everything we do. In everything we do, we have an extremist. Àwọn aláṣejù. Ní gbogbo àyè náà máa wà. In Christianity, we have an extremist. In Islam, we have an extremist. Tó yẹ pé ẹ̀sìn ti bu ọpọlọ wọn mọ́lẹ̀. Wọ́n á rò nǹkan kan ju ọ̀rọ̀ ẹ̀sìn lọ mọ́. Kódà ẹ̀sìn ti affect inú ilé wọn. Ẹ̀sìn affect iṣẹ́ wọn. Wọ́n á ṣetán láti ṣiṣẹ́ ju kan ṣáájú kò mọ̀ sáàsì lọ. Wọ́n á ṣetán láti ṣe nǹkan kan míì ju ọ̀rọ̀ ẹ̀sìn lọ. Débi pé wọ́n ṣẹ̀sìn títí wọ́n á rí ìyàwó wọn ọlọ́kadà ní báyàwó ẹlòmíì sùn ọlọ́kadà. Wọ́n ẹ̀sìn náà láwọn ṣe ó ti dẹ̀sìn kìí ṣẹ̀sìn nìyẹn o ṣùgbọ́n ẹ̀sìn lójú ara wọn wọ́n gbé ẹ̀sìn yẹn rù débi pé wọ́n àráàyè tọ́mọ wọ́n àráàyè tọ́jú ilé àwọn gbọ́n àráàyè tọ́jú ara wọn eyín ẹlòmíì ti dín pẹ̀tà dájú àráàyè fọnú ànábì ó lè ní sànábì lo brush ni kò bá ní lo brush ó lè ní ànábì lo brush ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ kódà ẹlòmíì lè sọ pé ẹ̀ẹ̀kan lọ́dún lànábì máa fọnú olóòbá máa fọnú lẹ́ẹ̀kan lọ́dún. We have an extremist in everything we do. So, I'm saying this in order to clear myself. Mùsùlùmí ni mí, mi dẹ́ ṣe Mùsùlùmí ọlọ́bẹ̀ yọ. Mùsùlùmí tó dẹ̀ mọ̀ tó ń ṣe ni.
I know what I'm doing. Mùsùlùmí tó máa tó ń ṣe ni. Mi ò ṣe mùsùlùmí ọlọ́bẹ̀ yọ. Bọ́wọ́ mi ṣe dító. Akọ́mọ ní kéwù ni mí. Àfáà tí ń kọ́mọ ní kéwù ni mí. Ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ kò pé méjì. Àwọn àìṣe kan ti wà tó jẹ́ pé àwa tá ń sọ̀rọ̀ yìí àti jìn sí already. Báwo làwọn tí ń bọ̀ lẹ́yìn ò ṣe ní jìn sí? Nínú tó sì dá ni, tó dáa fẹ́sìn, tó dáa fún ìran wa, kò bẹ̀sìn jẹ́. Ó dẹ̀ máa promote ìran Yorùbá. Òun náà ni orúkọ yẹn nínú tèmi rí. Báyìí. Orúkọ yẹn. Nínú tí mo rí báyìí orúkọ yẹn. Wà jẹ́ orúkọ Mùsùlùmí, ṣùgbọ́n jíjẹ́ orúkọ Mùsùlùmí tá a máa jẹ́ ká má jẹ́ kó borí orúkọ tó tí ó jẹ́ orúkọ tiwantiwa tó jẹ́ orúkọ ìsàmì wa tó jẹ́ orúkọ tí gbogbo ayé ò fi mọ̀ pé lágbájá ọmọ Yorùbá ni. Ìtàn kọ̀ọ̀kan fi mọ náà ràn tó ti wá lórúkọ tó bá dá. Èèyàn kan dé lé kéwòn nìsín kéèyàn kan máa bọ̀ lé kéwòn nìsín kọ́ wá wọnú lé kéwà ní Mr. Man, what do you want? What is your name first? Kọ́ wá ní I'm Chinedu. Ṣé ẹ ti mọ̀ pé ọmọ kíni? Ọmọ kíni? Can you imagine? Ẹni bá ti ń jẹ́ Chinedu ọmọ kíni? Ọmọ Igbo. Kéèyàn kan máa bọ̀ nínú ilé kéwòn nìsín yìí. Kọ́ wọlé kọ́ sálámà kí n dá sálámà ẹ̀. Kọ́ wá ní Mr. Man, what is your name? Kò ní I'm Ahmed Musa. Ọmọ ta nìyẹn? Tí ó bá jẹ́ Fúlàní yóò jẹ́ Haúsá. Ẹ ti mọ ìran tó ti wá. Ó ti clear. Kò ní ìdíkẹ́ ẹsẹ̀ mọ bí lè rè pé you are from where? Àbí tẹ́ bá fẹ́ clear tẹ́ bá fẹ́ mọ̀ bóyá Haúsá ni tàbí Fúlàní lókù. Ẹ ti mọ̀ pé kódà nínú rírí wíwọṣọ rẹ̀ gan ẹ ti mọ̀ pé Fúlàní lé. Torí pé àwọn Fúlàní àti Haúsá àwọn ò kì í ṣe àṣejù báwa ṣe máa ń ṣe. Yorùbá àfàwọn tí ó bá gbélé tó yẹ pé láti kékeré náà ti kúrò nílùú. The same thing náà táwa Yorùbá náà bá dá àyè kan tá a dá àyè kan tán bá béèrè orúkọ rẹ orúkọ tó yẹ kó kọ́kọ́ dá tán fi mọ̀ pé ọmọ Yorùbá ni ọ́ òun náà ni indigenous name rẹ ló jẹ́ máa sọ pé indigenous name yẹn ó yẹ kó ṣáájú orúkọ Lárúbáwá tá ń jẹ́. Àkànní ẹgbẹ́ orúkọ Lárúbáwá kárí bí àràárà ẹlòmíì ọmọ oríkìtì yẹn fún kọ̀ mọ́ ọmọ méjì kí ló oríkì tó ń jẹ́. Can you imagine? Ọmọ tó bá délé kọ́ lọ béèrè ẹ kì í lé oríkì lọ́dọ̀ títí òkè àwọn òkè ṣe ó dà pé bóyá Yorùbá náà kà yín mọ́ náà bóyá Yorùbá náà kà yín mọ́. Kí ló oríkì tiẹ̀ Rihanna? Àdùkẹ́ is a good name. Àdùkẹ́ ẹni tí àwọn èèyàn ń dùn láti kẹ́. No, that is the meaning. Ẹni tí gbogbo èèyàn fẹ́ kẹ́ gbogbo ayé ló fẹ́ kẹ́ ṣé kìí sorúkọ gidi nìyẹn? Ẹni tí gbogbo nígbà tí pé ta lóríkì rẹ̀ ń jẹ́ orí ibú ń bì. Kò sí náà o. Ta lóríkì rẹ̀ ń jẹ́ Adùnsá fún bì. Kọ̀sẹ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀. Gbogbo oríkì tá ń jẹ́ tó jẹ́ oríkì titiwa tó jẹ́ indigenous name tí wọ́n sọ wá orúkọ gidi ni. Orúkọ gidi ni. Wọ́n ti fi ẹ̀sìn ó ti di weapons tá a fi ń fight láàrin àwọn ọmọ Yorùbá láàrin ara wa. Tá a bá ti rí téèyàn kan bá nídìí nǹkan kan tí nǹkan yẹn sì ń bẹ lákàtà wa. Ṣùgbọ́n torí pé àwa jẹ́ Mùsùlùmí tẹ́niyẹn wá tí bóyá ó fẹ́ kódà bóyá ìfami lásán lẹ́lòmíì fẹ́ yá ládùúgbò. Ìfami ló fẹ́ yá. Inú ilé tán ti wá nífami ọwọ́ àlọ́ ọbẹ̀ fẹ́ yá wa ní wá ń bí kí lórúkọ tiẹ̀
ani Abdulhamid ni mo nje ifá mi wá ti jodo lánàá ifá mi en benu le o àwọn ti java mi en sodo lánàá torí pé ó kórìíra mùsùlùmí bóyá èèyàn kan ti hàn lè mọ̀ rí tó jẹ́ mùsùlùmí tí ó mọ̀ pé àwọn tó dá sí pọ̀ nú mùsùlùmí bóyá ti gbà yín lójú wo pé gbogbo ẹ tó bá ti jẹ́ mùsùlùmí tó bá ti rí báyìí òun ò ní ṣe dáadáa sí mọ́ báwo ni ó ṣe wá mọ̀ orúkọ yẹn ni àwọn bo ẹlòmíì torí Boko Haram ti pààyàn kiri lẹ́lòmíì ṣe kórìíra mùsùlùmí ó ti ẹlòmíì kórìíra mùsùlùmí débi pé ó ti rí gbogbo mùsùlùmí gẹ́gẹ́ bí Boko Haram pé àwọn mùsùlùmí jẹ́ ń bá wọn ṣe o wọ́n máa pààyàn ní o wọ́n máa pààyàn ní o wọ́n máa pààyàn ní o ẹni tó lọ yáfa mi Yorùbá ní o Àkànmú ní jẹ́ o ẹni tí wọ́n fẹ́ yáfa mi lọ́wọ́ rẹ̀ ó ń jẹ́ Àdùkẹ́ kí náà méjèèjì ọmọ sí ìsọ ọmọ Yorùbá náà méjèèjì ẹ wo ọ̀tá tí wọ́n fi ẹ wo ìnira tí wọ́n fi kanra wọn lọ́mọ Yorùbá sọ́mọ Yorùbá ọmọ Yorùbá sọ́mọ Yorùbá ò ṣàǹfààní fúnra wọn mọ́ látara religion differences ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ nílẹ̀ Yorùbá lénìí tó bá ti lè já sí pé àwọn Christian ni wọ́n dominate ẹ̀ wọ́n allow mùsùlùmí láti wọbẹ̀ gbogbo application tí mùsùlùmí bá kọ wọ́n máa gbé sábẹ́ tébù báyìí ni ọdọọdọ tó bá tó rí ọmọ Christian tó bá tó kọ application náà tó fún níṣẹ́ wọ́n máa sọ pé àwọn ṣiṣẹ́ lórí ẹ̀ ni wọ́n dẹ̀ nídìí ẹ̀ ń tán fẹ́ gbà ṣùgbọ́n wọn ṣetán àwọn fẹ́ gba mùsùlùmí gbogbo mùsùlùmí tí ń kọ application Yorùbá ni o mùsùlùmí tí ń kọ wọ́n wá prefer kí wọ́n fún ọmọ Yíbò tó jẹ́ Christian níṣẹ́ dá mùsùlùmí tọ́jú ọmọ ìyá wọn because of religion differences bẹ́ẹ̀ náà nílẹ̀ ń sẹ́yìn lọ́dọ̀ mùsùlùmí náà àwọn àyè kan ń bẹ tó jẹ́ pé Kristẹni tó kájú rẹ̀ ó lè wà níbẹ̀ àwọn iléeṣẹ́ kan ń bẹ ní nkíà mùsùlùmí tó jẹ́ pé Kristẹni tó kájú ẹ̀ ó lè ọmọ Yorùbá tó kájú ẹ̀ ó ń bẹ tó dẹ̀ ti kọ application tó dẹ̀ ń wá sẹ́ kiri tí yé dẹ̀ ní ìdíṣẹ́ yẹn tó dẹ̀ kájú àyè yẹn ṣùgbọ́n torí pé ó débẹ̀ wọ́n bi léèrè pé kí lórúkọ yín mà kí lórúkọ yín sà wọ́n ní pé John lórúkọ mi àbí Deborah ni mò ń jẹ́ ṣe àgbẹ̀ tí bá ń jẹ́ Deborah kò ní ìdíkẹ́ ẹ̀tẹ̀ bí léèrè pé are you a Christian or Muslim mọ́ ẹni ó bá ń jẹ́ John kò ní ìdíkẹ́ ẹ̀tẹ̀ bí léèrè pé are you a Muslim or Christian mọ́ orúkọ tó rọra dáhùn ó ti rọra fẹ́ẹ̀lì nínú ọkàn rẹ̀ yóò ti sọ nínú ọkàn pé ìwọ ó ti fẹ́ẹ̀lì orúkọ lásán lẹlòmíì dání tó ti fẹ́ lọ gbaṣẹ́ tán ti fẹ́ẹ̀lì ẹ̀ wọn àti ìwo fáìlì ẹ̀ wò wọn àti gbogbo ọ̀fẹ́ kọ́ gba gbogbo gírèdì ayé wọn fẹ́ mọ̀ tó bá ti gbọ́ orúkọ rẹ̀ ó ti fẹ́ẹ̀lì torúkọ rẹ̀ ó bá ti jẹ́ orúkọ ẹni tán fẹ́ kò sí bó ṣe lè gúdù tó wọn à ní gbà ẹ̀ ṣiṣẹ́ a rí nínú ẹni tó jẹ́ mùsùlùmí tó ń di Christian torí pé ó fẹ́ gbaṣẹ́ tó di Christian torí pé ó fẹ́ gbaṣẹ́ because tí ó bá di Christian wọn ní fún níṣẹ́ yẹn kí ni tó bí orúkọ tí ń jẹ́ yẹn wọn fẹ́ gbọ́ bẹ́ẹ̀ náà ni ó ń bẹ́nu Kristẹni tó fẹ́ gbaṣẹ́ tó yẹ pé orúkọ tó ń jẹ́ yẹn olókóbá lọ́dọ̀ mùsùlùmí ẹ wo weapon tàbí fight ara wa ọmọ aládé ọmọ Yorùbá lọ ní wọn làwọn méjèèjì o àtẹni tó fẹ́ fún yàn sí àtẹni tó fẹ́ gbaṣẹ́ Yorùbá jọ ni wọ́n o Yorùbá jọ ni wọ́n o ọ̀gá iléeṣẹ́ tó fẹ́ fún yàn sẹ́ ọmọ Yorùbá ni o torí pé jẹ́ Kristẹni ọmọ Yorùbá ẹgbẹ́ rẹ̀ torí pé jẹ́ mùsùlùmí ó prefer kó fi iṣẹ́ yẹn síta fún ọmọ Yíbò tó jẹ́ Kristẹni ẹgbẹ́ rẹ̀ dáhùn kó fún ọmọ mùsùlùmí tó jẹ́ Yorùbá tó jẹ́ mùsùlùmí lọ. lọ́jọ́ ń sọ pé ẹ̀sìn wọn mú wá gẹ́gẹ́ bí ànábì ṣe mú ẹ̀sìn wá kọ́ ni wọ́n ṣe mú ẹ̀sìn wá fún wa
tó bá jẹ́ pé bá nàbí ṣe mẹ́sìn wà fún wa ni wàláì gbogbo ayé ọmọ gbádùn ni gbogbo ilẹ̀ Yorùbá ọmọ gbádùn ni ṣùgbọ́n kì í ṣe bá nàbí ṣe mẹ́sìn wà fún wa ni wọ́n ṣe gbé wá fún wa ọ̀tọ̀ ni ojú tí ànábì fi gbé ẹ̀sìn wá òdì kejì rẹ̀ ni wọ́n introduce sí wa tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ wo social media lẹ́ni ẹ wo jà lọ́tún lọ́sì ẹ wo wàhálà àwa lálùsúnà àwa ni oníbídíà àwa ni oníkíní kan ẹ wo wàhálà sọyẹ ó rí bẹ́ẹ̀ sọyẹ kó rí bẹ́ẹ̀ ṣe ànábì ló ní ká máa bára wa wàhálà káwọn kan ríra wọn gẹ́gẹ́ bí onísúnà káwọn kan ríra wọn gẹ́gẹ́ bí oníbídíà wà máa yẹ́sà kárù ìlà hululẹ̀ halibad gbogbo ohun tí mo ń sọ yìí ẹni orí ẹ̀ bá pé tọ́lọ́ ń fún ní IQ intelligent quotient náà ń pè ní IQ I means intelligent Q means quotient ẹni Ọlọ́run bá fún onìkan ló máa jókòó tó máa ronú lórí tí mo sọ lórí àwọn tí mo sọ ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé ẹ̀sìn ti bu ọpọlọ rẹ̀ mọ́lẹ̀ kò ronú kankan mi èèyàn kan ti ẹ̀ mẹ́sẹ̀jì mi láàárọ̀ yìí wọ́n sọ pé òun jẹ́ orúkọ láti lè promote ẹ̀sìn Islam ní torí ayé àti àlè ahira ṣe orúkọ orúkọ rẹ pẹ̀lú ayé àti àlè ahira rẹ ìwọ má ṣe dáadáa kan olóyún orí àlè ahira ṣe ó ṣe bí orúkọ lọ́lọ́run fi pín àlè ahira ṣe orúkọ tó ń jẹ́ yẹn lọ́lọ́run fi pín àlè ahira fún ọ they play eh? ṣé orúkọ lọ́lọ́run fi pín àlìjánà bọ́ ọ jẹ́ orúkọ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ tó bá ní sẹ́rí lọ́wọ́ kó ní dáadáa lọ́wọ́ kó o ṣàǹfààní fáwọn èèyàn àtẹnitọ́ ọmọ inú ayé kó o jẹ́ ìkẹ́ fún àdúgbò tó wà yẹn kó o jẹ́ ìkẹ́ fún wọn kó o má ṣe dáadáa láàrin àdúgbò tó wà kó o má segregate kó o má discriminate kó o má ṣe dáadáa sí àtẹrú àtọmọ àtẹ̀yàn gidi àtẹ̀ntì sí èèyàn gidi kó o má ṣe dáadáa sí wọn ìyẹn ló fi wà lìjẹ́ náà lẹ́yìn yẹn wà mójútó ẹ̀sìn wà á máa ṣe ìbádà wà á máa kírun òpó ẹ̀sìn Islam márààrún wà á gbámú orúkọ tá à ń jẹ́ yẹn kọ́ lọ́ máa mú ọ̀wà lìjẹ́ náà o ọ̀rọ̀ orúkọ kọ́ lọ́ ń sọ o ọ̀rọ̀ orúkọ kọ́ là ń sọ o torí ìdí eléyìí ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn àtẹ̀yin ọmọ ìyá mi nílẹ̀ Yorùbá let us be wise be yourself let us be ourselves Yorùbá people let us be ourselves ẹ jẹ́ á jẹ́ orúkọ tiwantiwa tó jẹ́ orúkọ tó dáa orúkọ tiwantiwa yẹn ló yẹ kó máa ṣáájú orúkọ tó jẹ́ títí mùsùlùmí tá ń jẹ́ yẹn ló yẹ kó kẹ́yìn àwọn àgbẹ̀ orúkọ mùsùlùmí tó bá dọjọ́ ọkọ ọmọ tá bá tó wá ń sọ orúkọ ọmọ á tún wá máa sọ fún àwọn ìyá ọmọ pé Abdullahi tá a sọ ọmọ yẹn ní kẹtẹ mọ́ lára o ẹ má pè ọmọ yìí ní àlàmú o ẹ má tẹ àlàmú mọ́ lára o ẹ má tẹ àkànkẹ́ mọ́ lára o ẹ má tẹ àṣàkẹ́ mọ́ lára o ẹ má tẹ àmàfẹ́ mọ́ lára o orúkọ Abdullahi tá a sọ yẹn ní kẹtẹ mọ́ lára o which is not supposed to be. When they call you Abdullahi, you are promoting an Arabic culture. You are promoting an Arab. On promote Lárúbáwá ní gbogbo ibi tó bá dé ni. Ìran tiẹ̀ ńkọ́. Ṣé ìran tiẹ̀ wá ṣẹrú ni? Kí ló dé tí wò lè promote ìran tiẹ̀ náà by your names? Nínú ọ̀nà tó lè gbà promote ìran Yorùbá, ó ní kó jẹ́ orúkọ Yorùbá. Kó jẹ́ kán mọ̀ pé ìran Yorùbá ni ẹ́. Ilẹ̀ Yorùbá ni mo jáde, ọmọ Yorùbá ni mí. Ó ní kán béèrè orúkọ rẹ ní gbogbo àyíkáyè kó sọ fún wa pé orúkọ ti tèmi ni Àlàmú, orúkọ mi ni Àṣàkẹ́, orúkọ mi ni Àkànmú, orúkọ mi ni Àjàní. Kí Lárúbáwá gan máa wò pé Àjàní, what is Àjàní? Ó ní màmá Àjàní. Kí lórúkọ tí wọ́n jẹ́?
Gbogbo yín tẹ́ bá ti dé lé ní ẹ lọ béèrè orúkọ. Kí lorúkọ títí wọ? Orúkọ mùsùlùmí, orúkọ Lárúbáwá ni Yẹ̀kínì. Orúkọ mi tó ń jẹ́ lẹ́yìn Yẹ̀kínì. Kí lorúkọ títí ẹ? Bàbá Túndé, orúkọ kíní nìyẹn, kì í ṣe kí ni títí ẹ? Àkànbí, Àkànbí, Ọ̀kànbí, ìwọ nìkan ni àwọn orúkọ sísọ yóò máa ní í ṣe pẹ̀lú story ọmọ. Bọ́yọ̀ nìkan lọkùnrin tí ń bẹ láàrin ọmọ tí ìyá rẹ̀ bí tàbí bàbá rẹ̀. Tó bá jẹ́ pé ọkùnrin pọ̀ láàrin ọmọ bàbá rẹ̀, a jẹ́ pé láàrin ọkùnrin mélòó màmá rẹ̀ bí. Ẹyọ lójú ọmọ jẹ́ Ọ̀kànbí. Nítorí ọmọ jẹ́ Ọ̀kànbí nù. Ìṣọ̀lá, àwọn orúkọ gidi nìyẹn. Ọ̀kànbí, Ìṣọ̀lá, Àjàní, Àdùnfẹ́, Àkànkẹ́, Àmọ̀kẹ́, Àṣàní, Àmọ̀fẹ́, Àbẹ̀fẹ́, Àdìó. O ní láti misquote mi. O ní láti misquote mi. Ẹ̀yin tẹ́ jáde tẹ́ ìmọ̀ ní kẹ́ fi sọ̀rọ̀. Ibo lọ́lọ́run ti sọ́nà Al-Qur'ani pé tá bá ti jẹ́ orúkọ mùsùlùmí àní wà lí Jánnà. Àwọn tí wọ́n ní ká máa jẹ́ orúkọ ká máa change orúkọ ká máa jẹ́ kò necessary. Kì í ṣe orúkọ Islam tá bá ń jẹ́ yẹn ló máa mú àwa lí Jánnà. Àárín ìwà àtọlọ́run ni kọ́dán. Bó ló fẹ́ bọ́lọ́run pàdé dáadáa. Bó ló fẹ́ ṣiṣẹ́ rere. Bó ló ṣe rí ìbádà ṣe. Ìjọsìn láàrin ìwà àtọlọ́run àti iṣẹ́ rere tọ́lọ́run fẹ́ wò nìyẹn. Ọ̀rọ̀ orúkọ kọ́. Ìntànàbí wàá fi kọ́ àwọn èèyàn nìyẹn, kì í sorúkọ. Sallallahu alaihi wasallam. Orúkọ kọ́. Àwọn orúkọ táwọn èèyàn bá ń jẹ́ tí ọ̀bá dáa lànàbí change. Kì í ṣe bí orúkọ wa nílẹ̀ Yorùbá. Kò yẹ kí wọ́n tọwọ́ bọ orúkọ tá à ń jẹ́ nílẹ̀ Yorùbá rárá. Kò yẹ kí wọ́n tọwọ́ bọ irú ẹni tí wọ́n ń jẹ́ irú àwọn tó ń jẹ́ Ifágbèmí, Ṣàngódé yìí. Ṣé nígbà táwọn náà ń jẹ́ tá à ń jẹ́ Abdul. Táwọn kan náà ń jẹ́ John, Mike. Làwọn náà fi wò pé káwọn náà máa sọ ọmọ ní Ifágbèmí, Ṣàngódé yìí, Ọ̀ṣọ́bọ̀mí. Ó ní now general name for Yorùbá, for indigenous Yorùbás is Àkànmú, Àlàmú. Kò ní í ṣe pẹ̀lú ẹbọ. Kò ní í ṣe pẹ̀lú òòṣà. Kò ní í ṣe pẹ̀lú òòṣà kẹ̀kẹ́. Àmọ̀fẹ́, Àdùnfẹ́, Àjàní, Àlàmú làkọ para. Òwe ẹni bá ti ń jẹ́ Àlàmú, á ní Àlàmú làkọ para. So that is just it. Ọlọ́run bá ó ṣe dáadáa fún wa. Ihdina siratal mustaqim. Ihdina siratal mustaqim. Ihdina siratal mustaqim. Man yadi Allah fa wal muhtadi. Ẹni tó bá mọ̀nà Ọlọ́run ló fi mọ̀nà o. Kọ́lọ́run bá ó má sọ wá nù. Kọ́lọ́run má sọ wá nù. Kọ́lọ́run má sọ wá nù. Kọ́lọ́run wá jẹ́ ká bá dáadáa. Ọlọ́run jẹ́ ká rí iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ tó iṣẹ́ rẹ̀ tí náà rẹ̀ ó dùn sí jùlọ Olúwa jẹ́ a lè máa ṣe o. Al-Fatiha. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Amin. Amin. Subhana rabbika. Gbogbo àwọn tí wọ́n wò wá káàkiri ayé àtọ́jú tí ó tún máa wo fídíò yìí Ọlọ́run dákun máa bá wa fi sọ̀rọ̀ sọ́yìn o. Olúwa máa bá wa dúró tì í o. Olúwa má pa kádàrá yín dàsá ìdá o.
Olúwa jẹ́ máa bá gbà mú ni o kó sì máa yí àwa náà sá ìgbà tá a bá tún pàdé ká pàdé pẹ̀lú àlùbáríkà àti dáadáa Al-Fatiha. Amen. Ma assalam.